lálẹ́ gbogbo wa tá a jókòó yàtọ̀ àwọn tó dúró àtẹ̀ntì bẹnu mọ́tò tó yí gíláàsì ẹ̀ lọ́lẹ̀ alẹ́ nìkan àfiwọ́ náà Allah asanfo alẹ́ nìkan àfiwọ́ náà wọn nìyà níta bá dára nìyẹn lálẹ́ yìí ọlọ́mọ́sá mọ̀ṣẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Amina. ẹ̀dá pẹ̀lú tí ọ̀bá ara ìsámi ẹ̀sìn tí ẹ̀kọ́ máa ti. Amina. bàbá ọlọ́lá àwọn ọba àlú Ìlọrin. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run bá wa ṣe bàbá wa bá lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amiina. àlékún àlàáfíà ara gbogbo gbà máa bá wa ṣe fún bàbá olúwa wa bá lórí. Amiina. má pa bàbá wa bá lórí lẹ́kùn. Àmín. má dààmú wọn. Àmín. má wàhálà wọn. Àmín. má fìtínà wọn. Àmín. Ọlọ́run ìwọ ló fi Mákà láyà balẹ̀ fọba Mákà mọ́sà fi lọ láyà balẹ̀ fọba lọ. Àmín. àti gbogbo àwọn bá ń gbọ́dọ̀ wọn. Àmín. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Àmín. Bàbá wa aláǹgbó àtẹ̀gbẹ́sùn ọlọ́ba ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. àdúgbò ẹnìkọ̀ọ̀kan ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. inú ilé ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. èyí ń dó bẹ́ẹ̀ àwa dúpẹ́ lálẹ́ yìí. ọpẹ́ làwa dúpẹ́ lálẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أين أبا قرية بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر في ليلة القدر إما باكي لباهم كجو كيدين وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله ni wà ní Muhammad sallallahu alayhi wa sallam. lálẹ́ ìbàdàn náà lọ lálẹ́ yẹn sì dákẹ́ wọn. Inna lọ́wọ́ wa mú wa. Inna àwa ọlọ́. Anzalna fi laylatil qadri. Anzalnahu fi laylatil qadri. Àwa sọ Al-Qur'ani nìkalẹ̀ fi laylatil qadri. Lóhùn laylatil qadri. Wa ma adraka ma laylatul qadri. Tálẹ̀ fi mọ̀ wá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Kí ni yóò Laylatul Qadri? Tálẹ̀ fi mọ̀. Laylatul Qadri khayrun min 1000 shahr. Ọlọ́run Laylatul Qadri tẹ́ wá jòkó ń bẹ̀ yìí. Kódà ẹni tí ọ̀wọ́ wà sí níjọ́ wà sí ti bẹ̀rẹ̀. Ọwọ́ alẹ́. Kí ló bá wá? Òun náà wá wá pé Ọlọ́run ṣàánú mi ìtọ́ba wa nù yóò sì ṣàánú yín. Laylatul Qadri khayrun min 1000 shahr. Ọlọ́run lóru kan yìí Laylatul Qadri yìí. Kọ́lọ́ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù tí Ṣàmùhún Nìgárì fi jagun. Tí sì ń wò pé òun náà gbìyànjú Ọlọ́run lóru kan yìí tí mo fà nẹ́bí ó lóore jùlọ. Laylatul Qadri khayrun min 1000 shahr. تنزل الملائكة
tí ó tún wá sọ kọ́lọ́wọ́n má pa wọn kan sọ mọ́ ẹnu méjì méjì tá a ní wọ́n dọ́gbò wa lẹ́ẹ̀mẹ́wàá. تنزل الملائكة والروح فيها. Ọlọ́run wọ́n máa sọ tí mo ní wọ́n máa sọ ni bí ìdílé rọ́bì yìí. bí ìdílé rọ́bì yìí ọlọ́wọ́ bá wá. ní kulli amrin. La ilaha illallah. Wọ́n yí kádàrá padà lálẹ́ yìí. Òru yìí ni wọ́n máa yí kádàrá padà. Eré ibú mọ́lélẹ́ yìí ó ṣe. Òun ní bẹ́ẹ̀ ni lábìlì kádìrì ni. Ọmọ yìí ẹ̀ ọmọ àpọ́nlé ẹni mo ṣe fún. Mo yí padà tí ó fi kúrò láyé tí ó fi lọ́rọ̀ ènìyàn lọ́mù ó délé rírì. بإذن ربهم من كل أمر سلام هي. Títí mo kọ́ bẹ́lẹ̀ yìí ni pé kò ní rọ́mọ gbé yó. Òun náà ní bẹ lóhùn lè látòlè kádìrì. Ó kó gbogbo ẹ̀tọ́ èmi ọlọ́wọ́ ọba wa. Bàbá wa rí bẹ́ẹ̀ mo yí padà. Yóò di ẹni tí ó máa pọ̀ ọmọ rẹ̀ ránṣẹ́. Yóò di ẹni tí ó máa wọlé dé. Yóò di ẹni tí ẹ̀yìn lè sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tọ́ra àwọn ọmọ rẹ̀ nílẹ̀ yìí rẹ́kẹ́rẹ́kẹ́ wọ́n mo yí padà ọdẹ tí ó bímọ. بإذن ربهم من كل أمر. Ẹni mo ní òní gbẹgbẹgbẹ àánú rẹ̀ ó wàá ṣe Ọlọ́run òun ní láàrin rẹ̀ látòlè kárí rẹ̀ lójókòó yìí kò sì bá nǹkan kan lọ òru yìí náà ló ń kọ́ pàtàkì lọ́dọ̀ ẹ̀ ńlọ́lọ́ ìjòkó bẹ̀ ọ́ mo sọ wọ́n náà lẹ́nu tí ó dé yàn. بإذن ربهم من كل أمر سلام هي سلام هي حتى مطلع الفجر. Ọlọ́run ọlẹ̀ ní Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú wa hatta matla' al-fajr títí tá al-fajr yóò fi yọ. Bóòlù ìtura lálẹ́ barika tó yìí àwọn kan bẹ lérí sí ewu lọ́wọ́ báyìí. Bóòlù ìtura lálẹ́ barika tó yìí àwọn kan bẹ ń bí ọ̀rọ̀ tí ò dá lọ́wọ́ báyìí. Bóòlù ìtura lálẹ́ barika tó yìí àwọn kan bẹ lérí ìrìn tí ò dá lọ́wọ́ báyìí. Ilé-ìjọ jásí pé iná yóò kún àlùjánnà yóò kún. خير الليالي Àfáà ẹ̀rọ ni. وأعلى ليلة القدر. Ẹ bá ń kí bòlí ọlọ́run fún àbáyà ẹ̀yà. Pé òun náà pọ̀ lílá tó lè kádìrì rẹ̀ níbọ̀ wá. خير الليالي وأعلى ليلة القدر. Ọlọ́run ó pọ̀ lálùbáríkà. آمين Ẹ bá wá sí àkẹ́kọ̀ọ́ kó jòkó àfa àgbà ni. آمين. Tọ́ Ọlọ́run ò jókòó. Tó خير الليالي وأعلى ليلة القدر. oró ilé là bá ń wí. لا ليلة مثلها لا شك في الدهر. Dànù. ما ليلة مثلها لا شك في الدهر. وليلة O ṣeun. وليلة القدر هذا وليلة القدر هذه إنها خير Iṣẹ́ wa pọ̀ díẹ̀. من ألف شهر كما قد قال ذو البر. Dá ọmọ ìyá mi, òun lọ́wọ́ tó lè kádìrì yìí, ẹni tẹ̀ yìí bá kíra yín, dákun lọ yanjú ẹ̀. So délé ń dàárọ̀ náà bóyá o ti sùn kó tó délé, ṣé ń dàárọ̀ náà? Yasimiya, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀. Kọ̀dá lóhùn kò sí tọ́ka wọ́n bẹ̀. Ó tún di lọ́sàn-án. Yasimiya ẹ kú òun ẹ káàsán. Yanjú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin ẹ̀ ń tẹ ìkíkí. Ẹ jẹ́ Ramadan náà wọ́n pé gbogbo ẹ̀ lọ. فيها سلوا الله عفوا Inú oṣù ẹ má má dàkẹ́ ònù. Inú ẹ̀ ọ̀ tọrọ tọ̀ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Lágbájá ń bú mi tọ̀hún kí lọ́tọ̀ ọ pẹ̀lú yìí. Lágbájá
wá ń sọ nǹkan tí ọ̀dà ń pa mí kí lọ́kàn wọn pẹ̀lú yìí o ebe ẹ̀gbọ́n tó ń wà sí àgbáyé ní yakulu fulani. yakulu fulani fi wàrà lẹ́kọ̀ọ́ṣẹ́ àti mọ́. àpọ̀lẹ́ ìrọ̀lọ́hún ó ní wọ́n wá bá òun lé wọ́n wá sọ fún un pé àfa lágbájá ẹ̀yin ní mú. wà á ń tẹ̀. gbogbo tó sọ ẹ̀yin kò sí pé kọ̀kọ́ làpọ̀ pẹ́ ẹ̀yin ní mú. وأنت له بين الخلائق تمدح. ẹ̀yin sì ní àáfàá wa gbogbo bí ẹ bá ti rí ẹ̀ ń fùsù ẹ̀ ń pọ́nlé ẹ̀ ń yìn ẹ̀ ń bàbàrà rẹ̀ ẹ̀yin ní bù yìí. فقلت ذروا. àáfàá wa dá lóhùn wọlé yìí ọlọ́run sáwọn àáfàá àwọn wọlé yìí ọlọ́run yàtọ̀ sí mi rẹ̀ àáfàá wa dá lóhùn wọlé zaro ẹ̀ filẹ̀. ذروا. ẹ̀ pátì. ذروا. ẹjọ́ máa bú mi zó. ذروا. ẹjọ́ máa wí tọ́wọ́ wù. ذروا. tọ́wọ́ wọlé rù ló lè fẹnu ẹ̀ sọ òun ló lẹnu rẹ̀ ẹjọ́ máa wí tó wù àmọ́lọ́dún èmi ò ní wí kankan. فقلت ذروا ما بي واتباعه. ẹjọ́ máa sọ tí ń ṣe tí ń bẹ lára ẹ̀ náà ìwà rẹ̀ ní ọmọ. وكل إله للذي فيه ينبه. àyíká tó bá ṣe pọ́ tí là ń dànù ẹ̀ ẹmu là ń dànù ẹ̀ ògógóró là ń dànù ẹ̀ tí èdọ́dún kan bẹ́ẹ̀ bá ń gbé gbà nìjẹ́ báyìí rún báyìí ń tẹ́ ń dànù ẹ̀ nígbà tí ó sì máa rún ẹ̀. ìjọba lọ́wọ́ àwọn bàbá rẹ̀ nù ni ẹ fílẹ̀ pẹ̀lú nation tiẹ̀ tó lọ́wọ́ kùnú ni lọ ayé máa lọ bú yàn máa lọ yẹ̀yẹ́ yàn máa lọ dọ̀tí yàn àwọn tí mo pọ́n lé ìwọ máa dọ̀tí wọn ṣé wọ́n kọ́ lọ dá wọn èmi tí mo pọ́n wọn lé òun lè torí pé wọ́n bú wọn kí n ká sọ yìí kúrò lára wọn èmi ọ̀rọ̀ wo ṣe bá wọn. fakultu zaru. فقلت ذروا ما بي واتباعه. ẹ wà wá àfà ẹ wo tá a bá fi jẹ ni ọwọ́ àtòkò owó mu lóhùn ṣé ń bú mi ìfilẹ̀ ẹ̀filẹ̀ jọ máa bú mi. واتباعه. irú wà tí ń bẹ lọ́wọ́ àlàjì àgbà ni bàbá ma gbogbo àwọn tí ń sọ̀tọ̀ kú sọ bàbá ọ̀pẹ nìkan ní tí wọ́n ṣàdúrà ní bàbá ní tó ọlọ́mọṣà sàmọ̀nà rẹ̀ títí bàbá àlàjì àgbà òwì nù. bàbá wa lẹ́yìn àbí wọn lẹ́yìn inú ẹ̀yìn bàbá lèmi Buhari mú yá yìí inú ẹ̀yìn àlàjì àgbà ni gbogbo ẹ̀yin tẹ́ wá wá sí mi èmi kọ́lẹ̀ wọn bá ọjà àlàjì àgbà lẹ́ wá ná ọjà bàbá wa àlàjì àgbà lẹ́ wá ná ọjà Shehu Tajul Adabi rahimahullah ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lágbàá máa tó pé rahimahullah ọjà àfa àgbàlẹ̀ wa ná onífàkóńtò sọ̀rọ̀ ẹ̀fílẹ̀ فقلت ذروا ẹ̀fílẹ̀ ìjọba wù kọ́ máa wí. ما بي واتباعه. èyí lọ́wọ́ náà lọ́wọ́ àwọn bó ti fẹ́ rí náà lórí wù. fakultu. فقلت ذروا ما بي واتباعه. ọ̀nà àbẹ̀ ti dákẹ́ jẹ́ẹ̀nì ẹ̀yin abiyamọ àtẹ̀yìn ọkùnrin gbogbo ọbẹ̀ àní tí màá pe ọlọ́run tí ó fi máa dá wa lóhùn. وكل إله للذي فيه ينبه. ọparí kìlọ̀ ń dààmú ara rẹ sí. òru yìí òru àlùbáríkà òru dáadáa òru rẹ ọlọ́run wá kà wá kẹ́ni tí ó tún jókòó ẹ̀ lálẹ́ yìí àwọn kan ọdún tó kọjá làwọn ti jókòó rẹ̀ látòlè kádìrì àwọn náà jókòó bá jókòó yìí ọlọ́run sì ti ọmọ àkè wọn jọ náà pé ó tún jókòó mi mà ó sì máàkì àwọn náà pé ẹ̀yọ́ máa jókòó tí wọ́n ṣe mọ́ wọn lá tí wọ́n ṣe mọ́ wọn lá. فيها أسأل الله عفوا وتوب العمنا. ẹ̀rí ẹnu òrùlé látòlè kádìrì máa wá bẹ lọ́wọ́ máa tọrọ tó fẹ́ máa bẹ ọlọ́run máa tọrọ tó ní tó fẹ́ ni máa bẹ ọlọ́run máa tọrọ tó ń létè bá kọ́dà gbòdì ọkọ̀ ọba ọlá òru yìí lágbájá mọ̀dìmọ́kàn lágbájá èmi ẹ̀rọ ju gbogbo wọn nínú. والعفو ما ناله قد فاز في عمري. والعفو ما ناله قد فاز
jèrè ni wọ́n jèrè láyé wọ́n lè tún jèrè nígbà kìyàmà wọ́n tọrọ àánú ọlọ́run wọ́n tọrọ àmójúkú ọlọ́run wọ́n tọrọ àforíjì ọlọ́run wọ́n tọrọ ìwọ ọlọ́run má wo bẹ̀ mọ́ ọlọ́run ní mo gbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe tèmi ọlọ́run ẹ̀rí gbogbo ilẹ̀ jókòó ni ẹ̀ ń nasẹ̀ ẹ̀sìn ọmọ kẹlòmí lẹ́yìn kò sì ní bínú ó ti wò pé lílá tó lè ká ní ìlà wa. هي ليلة فيها جميع المطالبين. òun tó yẹ kó gbogbo náà bá wá bẹ̀ ọlọ́run ó sì fọ́ bá a bá ti wá sincere pẹ̀lú ọlọ́run ẹlòmíràn tọrọ nǹkan ní ìlàlẹ̀ yìí ọlọ́run ó sì jàn snap mo fún ọ. ìwé ẹni tó ní wáàsí yìí mo ti bẹ lọ́hùn kí n má mutí má ó nígbà tẹ́ ní ẹ má dàníyàn ọlọ́run tí òun o àmọ́ gbà ní ẹ má dàníyàn tẹ́ ẹ má bí lára lẹ́yìn òun ọ̀rá ni òun èpè ọlọ́run òun lówó ọlọ́run mọ́sá yọ ọtí ìkú lẹ́mìí o ọlọ́run sì gba òun òde díẹ̀ má dùn ní. ìwọ ọlọ́run ta kú sóòrànù lóko olówó lọ́fíìsì àgbákò ọlọ́pàá mi àjàgbé bó ti tóbi tó ní àjàgbé wa ń bọ̀ ní wọ́n gbé ṣé máa wá ní bọ̀ àwọn gbé jánà. فيها جميع المطالبين. bàbá tẹ̀bi àdúrà ní ìlú ọmọ ìyá mi wọ́n lọ́mọ tó tọrọ àwọn kan bẹ láàrin wa ní wọn bẹ láàrin wa ní ọlọ́wọ́ wò láwọn ọmọ wa lára lẹ̀ jọmọ ẹ̀ ní àmín àmín ẹ̀ tí ọ̀bá bá wa sí ẹsẹ̀ tí ẹ̀gbọ́n mọ́tì àkọ́kọ́ nìyẹn. ọ̀rọ̀ kejì kí ni Laylatul Qadr kí ló wù yí gàgà bóò ló ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó bóò ló ṣe lágbára tó ẹsẹ̀ wọn yẹn lọ́pọ̀ àwọn ọlọ́wọ́ jọ dáa fún yín àmín gbogbo ẹ̀yin fìjìláńtì wọn ọlọ́wọ́ jọ dáa fún yín ẹ̀yin sójà àwọn ọlọ́wọ́ jọ dáa fún yín ọlọ́ Qur'anul Azim. آمين. اللهم أدركنا سرورا. ẹ bá fara balẹ̀ ọlọ́run òun Laylatul Qadr làwà yìí mọ́sà pàwálẹ̀ ìrìn ayọ̀ ọlọ́run. وقام السائلون ببابك. ọlọ́run gbogbo èèyàn ló gbọ́ lẹ́nu ọ̀nà rẹ̀ yìí wọ́n fẹ́ béèrè wọ́n fẹ́ tọrọ wọ́n fẹ́ bẹ̀ ọ́ gbogbo àwọn dúró yìí gbogbo wọn la dúró yìí. والفقراء بجنابك. àwọn aláìní àwọn atẹ́wọ́ gbọ́dọ̀ gbogbo wọn bẹ̀lẹ́gbẹ̀ẹ́ yìí lóko èmi ìwọ ọlọ́run tí wọ́n tọrọ nǹkan yìí. فاستجابوا دعانا. olúwa àdúrà tá a bá tọrọ lálẹ́ yìí ọlọ́run bá wa gbà á. بحرمة ليلة القدر. pẹ̀lú wọ́n yìí tí ń bẹ lára Laylatul Qadr tá a wá fún lálẹ́ yìí. هي ليلة مباركة. òru Laylatul Qadr òru kan ní ọlọ́lùbáríkà ọ̀fẹ́ mọ́lẹ̀lẹ́gbẹ́ ọlọ́lùbáríkà púpọ̀ ẹni tí màá sùn ní oṣù pé ẹnjọ lẹ́ẹ̀tọ́ níbi ẹ̀dá kò sọ òru ni òun lọ gbogbo wa náà là ń bẹ ní ìlànà yìí. يقدر فيها الآجال. ẹgbà inú òru yìí náà ni wọ́n máa yí kádàrá ń padà ikú ni ó pa wọ mo ti ní wọ omi ní gbọ́ lọ èmi ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ló lè Laylatul Qadr ló jókòó dáadáa báyìí hábà mo yí padà ọ̀ fọwọ́ rọrí kú ni. والأرزاق. ẹni tí ò ní kankan ìsìn bẹ́ẹ̀ Laylatul Qadr tó ń ta ìní náà ọwá ọlọ́run mo yí kádàrá tiẹ̀ náà padà ọ̀dẹni tí ó mọ̀ tọ́wọ́ bá kù tí ó mọ̀ mú un tó wù. والأمراض. àwọn aláìsàn tí wọ́n ti rò pin ìsáàsì gbádùn mọ́ báyìí sáàrẹ̀ yìí náà kọ́ ní ọ̀pọ̀ àwọn báyìí àmọ́nù rẹ̀ dùn sóru yìí ara rẹ̀ yá sóru yìí tó ń ta ìgbádùn rẹ̀ náà ó lè fi náà máa lo díẹ̀díẹ̀ ní èyí dúró láàrin èrò ni torí ẹsẹ̀ tí mo gbádùn yìí èyí dúró láàrin èrò ni torí apá mi tí mo gbádùn yìí ọ̀rọ̀ ni a sì má ìsàn náà kó lára rẹ̀. والمصائب. gbogbo ẹni amú mùsíbà wa bá àwọn ọlọ́wọ́n á kà kó pé a ní mùsíbà lọ́mọ fi ná jà ayé lọ ẹnu kó dunú fún oru yìí á kà kó lára rẹ̀. ويكفر فيها العبد. ọwọ́ pọ̀ nínú ẹ̀ fáwọn ẹrú tó ṣe pé. ما تقدم من ذنبه. á bẹ̀rẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú àwọn ọlọ́run àwọn
ọ̀sẹ̀ lọ́hùn nù wa tani rí rẹ̀ mọ́ nù wa tani wà rẹ̀ dá tán nù wa talọ̀rọ̀ rẹ̀ dá tán nù wa talàníyàn rẹ̀ mọ́ kankan tí o sì kínkínní kan bẹ̀ tani. aláwọ̀ ọlọ́run àṣà pé ó dunnú sọ̀rọ̀ yìí inú rẹ̀ dùn pẹ̀lú òwe yìí ó sì jáde wá àwọn ọlọ́run ó sì sànú ẹ̀. ويكثر تنازل الملائكة فيها. inú òru yìí àwọn màláíkà pọ̀ wọ́n sọ̀kalẹ̀ òun mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún yín lẹ́ẹ̀kan wọ́n sọ̀kalẹ̀ wọ́n bẹ láàrin wa báyìí bọ́lọ̀ bá ṣe gájú dábàá ń rí wọn ni wọ́n pọ̀ jù wá lọ oní méjì tiẹ̀ tẹ́lẹ̀ àwọn kan ni wọ́n tún wá sọ̀ wáyé àwọn ènìyàn máa wá gbé fọ́tò wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò rí wọn àwọn ni ọlọ́run ò rí wọn àwọn ni lọ́lọ́run náà máa ṣe báyìí pé àtẹ̀jẹ́ àlùfíà man yufsidu fiha wa yasfiku dimaa wa nahnu nusabbihu bihamdik wa nuqaddisu lak qala inni a'lamu ma la ta'lamun. أتجعل فيها. ìjọ ọmọdé mo fẹ́ dá àwọn ẹ̀yin màláíkà máa jẹ́ wí àwọn ẹlẹgbẹ́ fọ́tò wọn wá hàn mí àwọn ni wọ́n jòkó ni wọ́n kásẹ̀ léra wọn láàyè ìjọ ọmọdé mo fẹ́ dá wọn máa jẹ́ wí ẹni tí mo fẹ́ ṣe síbẹ̀. ما يفسد فيها. ẹni wọ́n lọ́wọ́ àwọn tó fẹ́ dá bẹ̀ yìí àwọn tí ọmọ ṣèbàjẹ́ bẹ̀ ni. ويسفك الدماء. bí wọ́n bá ṣe bàjẹ́ tán wọ́n tún máa para wọn wọ́n máa dẹ̀jẹ̀ lẹ̀ àwọn ẹlẹgbẹ́ fọ́tò wọn wáyé. ونحن نسبح بحمدك. wá wíńjọ náà fẹ̀yìn tì yín máa fèmí ọlọ́wọ́ ọba wọn pẹ̀lú pé máa dúpẹ́ fún mi. ونقدس لك. gbogbo ẹ̀lẹ́ wíńjọ náà. قال إني أعلم ما لا تعلمون. قال إني أعلم ما لا تعلمون. قال إني أعلم ما لا تعلمون. أعلم ما لا تعلمون. أنتو يني ميرون ويي. أنتو ما يبي ماما. àwọn lè wá gbé fọ́tò wọn wáyé o àwọn ni wọ́n jòkúrọ̀ báyìí ni wọ́n dunú sọ̀rọ̀ tí mo fún ànẹ́ Muhammad. mo fi bẹ́ẹ̀ yóò kú ẹ̀ sí àyè. وينزلون مع نزول البركة. àmàlẹ́kọ̀ ọlọ́run tá a wá wí wọ́n máa sọ wọn wá sọ lásán wọ́n sọ wọ́n ká àlùbáríkà wá fún wa ọlọ́jà àlùbáríkà wà lára wa àtàwọn ọmọ wa. wàrúhàmà àlùbáríkà nìkan kọ́ wọ́n tún wá pẹ̀lú àánú ọlọ́run wọ́n ṣàfàánú rẹ̀ káàkiri gbogbo wa. وأن لا شهنا عظيما. orúkọ wa nú ẹ̀yìn iṣẹ́ ìṣẹ́ ọlọ́run ó tóbi tọ́pọ̀ nú ẹ̀. وبين أنها خير من 1000 سنة. wọ́n ti ṣàlàyé pé òru yìí ó lóore ju 1000 sánà ju ẹgbẹ̀rún ọdún ju ẹgbẹ̀rún ọdún kan lọ òru yìí ẹyọ kan yìí ó lóore ju ẹgbẹ̀rún ọdún kan lọ. طوبى لمن أدركها. ibi ẹ ti sọ ibi láti parukọ ní sọ pé alhamdulilayi ẹ máa wò ọdún túbà. لمن أدركها. ẹni ọlọ́run bá lóru yìí oṣooju tó wá tó dìde ńlẹ̀ ọ̀pá létí ọ̀pá ogun ẹ̀jì ńlọrí látòlè kadiri tọ́ba wa wọn eríire ó tọ̀ wọn o jama ẹ̀já gbé alhamdulilayi. هي ليالي الرضا. òru yìí òru kárí òru dùnú. زين الله بها رمضان. ọlọ́wọ́ gbogbo ẹ̀yọ̀ kan yìí ó fi sọ̀sọ́ fún Ramadana ọlọ́kọ́ kẹ́ gbogbo àwọn bàbá wa máa ló fi sọ̀sọ́ fún Ramadana. أكرمك الله. àwọn ọ̀gá náà kàn kí n jọ náà gbogbo náà wẹ̀rí tá a mọ̀ nísìn náà ká ń dá ṣe ara rí níbi Facebook yìí náà ká ń dá wàhálà rẹ̀ níbi Facebook yìí gbogbo náà wò aṣọ̀rọ̀ àbáwọ̀ ìyá àkọ́jọ́ ẹ̀fẹ̀ gbogbo kẹlẹ̀ ẹ̀bẹ̀ ọ̀nà fún wọn àtàn lórí àgbègbè ń kọ́ dáa ó tún ṣe àwọn kan tún yọ wá àwọn tún
orí pè nígbà àwọn náà tún bá wọn orí pè àwọn náà tún rí wí. وزين الله بها رمضان. ọlọ́run ní mo fọ̀rọ̀ iye òwúrọ̀ látọ̀ ìkádìrì tẹ́ torí ẹ̀ wáyé mo fi sọ̀sọ́ fún Ramadana. فكن مجتهدا فيها. ọmọ ìyá mi má ra òru náà láre gbìyànjú bẹ̀ ni bẹ́ẹ̀ lọ́hùn bẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́hun nú ẹ̀ ni kí ọlọ́hun nú ẹ̀ ni sa ọlọ́hun nú ẹ̀ ni yin ọlọ́hun nú ẹ̀ ni kí lè bẹ̀ fọlọ́hun nú ẹ̀ ni kìí sòrú dàbí ìtalúdò kìí sòrú dáwà kó kásẹ̀tì kalẹ̀ sẹ́fín dọ̀ àbí kòtò kádàrá àbí kòtò ọ̀run ẹ wá ń wò lóòrùn lé látòlè kádìrì àwọn àlọ́ mú kásẹ̀tì bọ́ọ̀lù láti gbá látọ̀dún gbọ́n hàn ọwọ́ apc àwọn alẹ́lẹ́ yìí ń gbá bọ́ọ̀lù bí ọ̀sìn mẹ́ ọwọ́ atákìtì àyà yìí wò àwọn ọmọ ẹrẹ wọ́n jòkó lọ́ọ̀kẹ́ ni àwọn tó ẹgbẹ́ ọmọ dùdú kí gbọ́n máa ta rọ́bà àwọn ọmọ ẹlẹ́ àríwá yìí àwọn akẹ́wọ̀n lẹ́nu ọ̀nà rẹ ọwọ́ amú àyà ó sì kalẹ̀ ọ̀tẹ́ ní ẹni náà bí ẹni egbére kò sí déédéé rẹ ọ̀rẹ́ sẹ́nà ọwọ́ á sí apó kalẹ̀ ọlọ́run gbatẹ́gùn atẹ́gùn tó atẹ́gùn èyí jàǹgbà yìí gbogbo bí wọ́n bá ti ń gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ṣe báyìí ẹ máa gbìyànjú ẹ máa lọ bẹ̀ àánú ọlọ́run là ń wá káàkiri. Tọ́lá kábùlà àhábárì. àfáàní òun lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ yìí. Man qala la ilaha illallah. àfáà kábùlà àkàbárì ó ní man qala la ilaha illallah lọ́mọ ẹ̀rú rẹ̀. ẹ̀ gbọ́ dáadáa. àfáàgbà ọlẹ́ni ọba wí bẹ́ẹ̀. Sadiqa laylatal qadr. ó wúri láti mú ẹ̀wá ní tòdodo fóun rí látòlẹ̀ kádìrì. Yaqulu thalatha marrat. nígbà tí wàá wí ẹ̀mẹ́ta ló wí àti wí kan ẹja tiwa náà gbé mẹ́ta o ẹ wí ẹlẹ́ẹ̀kejì. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta. ó lọ wá wí ó wí lẹ́ẹ̀mẹ́ta báwọn. Ghafarallahu lahu biwahidatin. ẹyọ kan nu mẹ́ta tó wí ni ọlọ́run ní iyọ̀ yìí òun lẹ̀ báyìí ìwà fífi rí ẹsẹ̀ rẹ̀ kí ẹyọ kan nù. ونجاه الله من النار بواحدة. ètò mú kan nu méjì tó ṣẹ́kù wọn kò là kó nu ná ẹ wo bí la ilaha illallah ti tẹ̀ wọ́n tó ó di méjì. ودخل الجنة بواحدة. ẹlẹ́gẹ̀ẹ́ta tẹ ẹ wá wí ọlọ́run jẹ́ kíyámà wọ́n wá fi wá wọ àlìjánnà. ààrẹ ní sàmì. ebi tó gbogbo ntàn ṣe àlìjánnà náà làwọn ń gbààwẹ̀ oṣù mẹ́ta ní fi gbà ìyẹn náà fi là kì í sùn lóru ń tọrẹ torí ká lè wà àlìjánnà ni. àlìjánnà táwa sì ń tọrọ làwọn kan pé ọba yìí pé torí àlìjánnà làwọn fi ń sìn ọ fi àlìjánnà lẹ àṣẹ rẹ làwọn tẹ̀lé ní pé ẹ̀sìn mi àwọn sì ń sìn. bàbá kò lè mọ́mù tí ó wù bẹ́ẹ̀ ń gbọ́ yẹn jẹ́ lè mọ́mù bọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó lòun ò so ẹ̀ ń purọ́ ni ẹ̀ ń so 25 years ọ̀ wá sọ̀kalẹ̀ ní pé kọ́ra yẹ̀ bá kọ́ sọ̀kalẹ̀ mo pe ẹ̀rọ tó wọ́n sọnù kẹ́lò mi ò bọ́ bẹ́ẹ̀ kò sórí 25 years ẹ̀yin mọ́mù ẹ̀ ń so ẹ̀ ń pa mára ni ọ̀nà wọlé gbàdé ẹ̀mí ní sóòrùn dáǹjẹ́ yìí bẹ́síkẹ́ dòdò ẹ̀wà gbogbo ẹ̀ ń papọ̀ èsúrú sunsun èsúrú sísè ọwá lòsó àìbẹ̀rù ọlọ́run nìyí tó في يوم ليلة القدر. ìjọ ilé látòlè kádìrì òun náà làwọn abẹ yìí ọlọ́wọ́ abiọ́ni abiọ́ni bí máa bẹ́ nínú wa yìí tó ní ọ̀gbọ̀n náà ọlọ́wọ́ sàgbà wa yí padà jáwọ́ bí máa bẹ́ nínú wa yìí tó ní kò ní jéèyàn ọlọ́wọ́ sàgbà wa yí padà lórí bí máa bẹ́ nínú wa yìí tó ní kò ní rọ́ọ̀mà bí ọlọ́wọ́ abiọ́ni yí padà jẹ́ ọlọ́mọ gbogbo.
wo alukuraanu tí mi rẹ̀ ń kéwù. جملة واحدة nígbà tí ó sọ tó sọ ní ìkànnà. من اللوح المحفوظ إلى سماء الدنيا. alukuraanu ń bọ̀ ní jumlatan wahida láti lọ́yìn mahfuz ọlọ́run ẹ̀rí min al-lawhil mahfuz ẹnu wàhálà ọlọ́run òun náà ń pè ní lawhil mahfuz wàhálà àtọ́lọ́run kì í ṣe bọ́lá òun máa mú imú kì í ṣe bọ́lá òun máa mú kára àwọn ìmọ̀ ọkọ̀ nǹkan báyìí alikọ́lẹ̀ mi octo ọlọ́run máa pa aláṣẹ ni alikọ́lẹ̀ mi yóò sì ní octo máa kọ̀ nǹkan báyìí yóò sì máa kọ̀ òun ni jọ́tọ́ lọ́run kọ́kọ́ la ilaha illallah ọkọ̀ kọ̀mọ́ tó mú un kọ́ muhammadun rasulullah. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àwọn bọ́ọ̀rọ̀ ilé áfíríkà dì lọ. فوضع في بيت العزة. nígbà tí àwọn bọ̀ láti lọ́ọ̀hìn mahfuz ń bọ̀ gẹ̀rẹ̀ wọ́n wá sọ̀kalẹ̀ sí sánmà táyé ní. في بيت العزة. nígbà wọ́n wá sọ̀kalẹ̀ gan wọ́n wá lọ gbé Baitul Izz ńbẹ̀ wọ́n gbé sí. ثم نزل به جبريل. nígbà wọ́n abẹ́ wọn bí wà yí ọba wá Jibrilu wá mú wá. مفرقا في 23 سنة. Jibrilu mú wá bẹ́ẹ̀ ọdún mẹ́tàlélógún ni Jibrilu fi mú wá ní fi ń jẹ́ bá ní Muhammad. Kùránì àwọn lásọ ní tá a sọ dání ẹlòmíràn máa ké ògèdè gbélé olówó lé sínétọ̀ wọ́n kù fún kálukú èyí tó fi pé ẹ̀dá fún ẹ fáwọn tó máa ké mi ọ̀ máa ké òun náà gbà owó ti di dágbé owó tuntun dání pé yẹn ní ọba ti ké o 2000 ní ẹ máa fún wa ìwọ́n náà bá gbà yóò wá ké bìkan tó mọ̀ sókè alladhi lahu mulku samawati wal ardi wọ́n ṣe wọ́n ṣe Kùránì náà nù ọ̀rọ̀ náà náà nù ó ti jọ̀wọ́ lójú tó nù ìpàdé wa dùn ọ̀hún ha ọjọ́ àlìkèyàmà ẹ̀yìn jàmá nǹkan ó gbé nǹkan mi ọlọ́mọdé tí wọ́n sọ̀rọ̀ jọ náà. آمين. ẹlòmíràn máa wo ọ̀rọ̀ báyìí jọ náà pé yéè bóun tó wọ́n ti arí báyìí tẹ́nìkan ni wọ́n wò yìí. ayé làwọn wà bẹ́ẹ̀ yìí ìwọ ti àtàyé sáọ̀nà tó fẹ́ rìn níwájú ọlọ́run kalẹ̀. àwọn ẹni ọlọ́run àtàyé wọ́n ti sáọ̀nà tí wọ́n rìn níwájú ọlọ́run kalẹ̀. irú rẹ̀ àwọn bá wà lájẹ́ àgbà wọn jẹ kújẹ wọn sọ̀rọ̀ kọ̀rọ̀ gbogbo wa sí baba wa lájẹ́ àgbà kò sí jẹ́ plate fún pé ẹyọ yìí ń kó kò sí. bẹ́ẹ̀ náà làwọn àfa àwọn ewì wí kú ntọ́lọ́ bá ní wọn wí ni wọn wí ntọ́lọ́ bá sì sọ tí wọ́n ń ké báyìí iná wọn máa sọ fáyé àwọn ò ṣe wáàsí ẹ̀ tàánú àwọn ò ṣe wáàsí bí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ àwọn adájọ́ àgbà òṣèlú gbogbo wọn ni. bẹ́ẹ̀ náà bàbá àbálẹ̀ gidi mà tí wọ́n yẹ kú ọ̀láyé láàmú wá kà wọ́n ẹ wá gbogbo àwọn tá à ń bẹnu ayé lónìí àwọn akẹ́ni wọn ń pè ní sálárì àwọn akẹ́ni mi ò ń kíní wọ́n sàṣírò gbogbo ẹ̀ àwọn akẹ́ni bẹ́ẹ̀ ló wá nísìnyí mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ bá sálẹ̀ wọ̀n sínú àwọn tiẹ̀ dídá tí wọ́n tẹ̀yìn má lè báyìí wọ́n máa kọjá lọ ní àwọn kan náà nù a sì jọjọ ma yanu islam kuranu sì ti dábàá sálámà sí ẹ̀yin ẹ̀ dá wọn lóhùn léyìí tó dáa ju tí wọ́n fi kí yín lọ ṣé asalaamu aleykum wúwi kuranu ní dá lóhùn kìtì ẹ̀ ó pé wa aleyka salaam wa rahmatulahi wa barakatuh fa ayu ní ahsana minha kuranu nù. ilẹ̀ yìí káwọn bẹ láàrin wa lè sálámà yìí lọ́ba tó wá sálámà sí yẹn ẹ̀ dáhùn ẹ̀sìn anẹ́bì kan ju ẹ̀sìn kan iná tí anẹ́bì gbé wa náà láti ìjọ ńsìn ẹ̀ ní kuranu mi kuranu tá anẹ́bì ké nu àwa náà ké ilẹ̀ tá anẹ́bì sí rìn náà láàrin yìí ọlọ́wọ̀ ẹ̀sẹ̀ dá mi ìwà tuntun hàn sọ́mà tó lò náà là ń lò yìí atẹ́kùn tá anẹ́bì lò náà là ń lò yìí òòrùn tá anẹ́bì lò náà là ń lò yìí òòrùn mú gbà tiẹ̀ náà òjò ọ̀rọ̀ gbà tiẹ̀ náà ọyẹ mú gbà tiẹ̀ náà kò sí ká tó yí padà àwọn tá a wá jẹ́ Islam àwọn ọmọ yàrá wa bá a tẹ̀ ti ṣe wájú ọlọ́run ọwọ́ kù sọ́wọ́ ọlọ́run ẹ ò bí adé ayérúdé ẹ
ẹni a máa wò pé àwọn ẹni Ọlọ́run ní àwọn àfáàgbà ní ìwé kó ilẹ̀ lómi ìwé ẹni a máa wò pé bàbá lọ́dọ̀ wọn tó bá ṣàdúrà fún wa yóò gbà nígbà gbọ́rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ tọ́lọ̀ wọn fi pé lọ́dọ̀ ẹlòmí ẹ̀ lọ́ gbàdúrà níbẹ̀lẹ́mẹ̀ ẹlòmí. gbogbo wa wọ ara wa káàkiri àwa ń dẹ̀dẹ̀ ara wa káàkiri ẹlòmí ò mọ̀ ṣe wá sí o gbogbo wá sí tọ́wọ́ ti sáṣẹ báyìí yóò wá gbọ́ yóò gbọ́ wọ́n bá gbọ́ tán yóò sì ta kọ́tìnì ìtẹ́ ti mọ̀ pé inú yàrá àyà rẹ̀ ní ti ń tan dátà kọ́tìnì wọn ẹ̀rí tí ọmọ wòrà kọ̀rọ̀kọ̀ báyìí ẹ̀ ti mọ̀ pé inú yàrá àyà rẹ̀ lọ́wọ́ assalamu alaikum wa rahmatulah wa barakatuh àwọn àfáwà tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn wáàsí kan tí àfáà kan ṣe ó lè wá gbé fọ́tò àfáà ni wá ẹ sì ti gbọ́n ẹ̀ẹ́dẹ́ akọ kálukú mọ́ ìwọ dákọ o ó dénú pápá kóòtù ọmọ ìyàgbẹ́ ni nítorí rẹ̀ ni ọlọ́nu correctional center bókè ìkúra bá ti kún ọ̀dọ́ alánú òun àyè ń bẹ́lẹ̀ ọ̀dọ́ alálẹ́kùn lèmi ni. ẹ wo tá a ṣẹ̀sìn dà ẹ wo tá a sọ kéwú dà ẹ wo tá a sọ ìmọ̀ dà ẹ wo tá a sọ wáàsí dà àwa sọ wáàsí di àyè ibi tá a ti máa lálẹ́ sí àwọn èèyàn. òrùlé lẹ́tùlẹ̀ kárí ìlà wà ń bẹ̀ yìí ẹjẹ́ máa kó lọ ẹjẹ́ Ramadan náà jẹ́ àgbà lọ́wọ́ wa kọ́ máa gbé lọ kálukú lọ nífẹ̀ẹ́ ara wọn bá a bá nífẹ̀ẹ́ ara wa bá a ṣàdúrà dọ̀tún la mẹ́wàá kò ní gbà. ترى العلماء بالعشر بحكدين kálukú àbá gbogbo wa wájú ògèdè àdì ọkàn àwọn èkì àwọn eléyìí wọn ìsara wa àwọn eléyìí wọn mọ kéwù àwọn eléyìí wọn gọ kẹyìn ọmọ kọ àwọn kan gọ àwọn eléyìí wọn mọ̀rọ̀ sọ sẹ́yìn lẹ́yìn á máa sọ kálukú wa ń yẹ̀yẹ́ ara wọn àwọn ó ṣẹ̀ṣẹ̀ àríran tí wọ́n wò mọ́ ìran wa lókun àwọn ẹlẹ́sìn ní àríran wọn wò mọ́ ìran tiwa yìí náà lọ́wọ́ kù ẹlòmíì ńgbà tó kára ó ní irú àwọn àfa òṣìwò tiẹ̀ wá láwọn tó ṣẹ́kù láyé àfa òṣìwò ìkọ̀jẹ̀ bíi níta ṣe iṣẹ́ tó yẹ ká máa ṣe nìyí. ترى العلماء بالعشر بحكدين wọ́n wá wá sí lára yìí. حبال الود بينهم ebe yìí ni yóò ayé nítorí bá bàjẹ́ wọn ni ẹ pa wọn àfa wa. إذا فسد الأنام فحصلحوه. bẹ́ẹ̀ bá rí báyé bá bàjẹ́ à ń fòrò látòlù kádìrì ààfin àdírẹ́sì náà ni bẹ́ẹ̀ bá rí báyé bá bàjẹ́ àbáyé yìí gẹ́rí tí yín ní kẹ́ tún ṣe ẹ bá jẹ́ ó ṣe pé yìí ni wọ́n mọ̀ wá fi ṣe ẹ̀xámpù tí ọ̀dà aláyé. أيا علماءنا أنتم كملحين. kò sí tí wọ́n fi àwọn àfáà jọ bí ẹ bá ti pé wọ́n fi wọ́n jọ iyọ̀ ẹ̀rí wọn ò fọlọ́wọ́ sọ àpèjúwe iyọ̀ wọn ò fọlọ́lá ṣe àpèjúwe iyọ̀ wọn ò fà wọ́n bá wọ́n ti jọba kàǹkà láyé tó wọn ò fi wọ́n ṣe àpèjúwe iyọ̀ àwọn àfa ni wọ́n fi ṣàpèjúwe iyọ̀ pé iyọ̀ sì yí tún nǹkan ṣe ni kì í ba nǹkan jẹ́. أيا علماءنا ẹ̀yin àfa wa أنتم كملحين. kò sí kẹtẹ́jọ́ àǹtọ̀n kàmílẹ́hìn iyọ̀ gẹ́gẹ́ bí iyọ̀ lẹ́rí bọ́bẹ̀ bá tẹ́ ẹ̀ṣẹ̀ ẹ fi ọ̀dí ẹ̀sìn ẹ bá ìsìn sí lóòótọ́ ẹ bá ronú sí ẹ sì gbádùn ẹ̀. أيا علماءنا أنتم كملحين. àwọn tá a máa wá tó nǹkan ṣe àwọn náà làwọn kan wá ń tún ṣe yìí wọ́n pè é jẹ́ sọ yìí náà tó ẹ má dá wàhálà lẹ̀ ẹ má sọ ẹ̀sìn jìbìtì náà àwọn òpè wọ́n wá ṣe wá àti bá wà bá. لماذا تبدأ الفتنة منا؟ èsè ọkà àfa àlà ó ní èsè lèmọ́tò ẹ̀yìn àfa ọ̀dọ̀ yìí ni kí ni. لماذا
تبدأ الفتنة منا ṣe gbọ́dọ̀ wà ní fìtínà àti bẹ̀rẹ̀. إلينا تنتهي من غير صلح. fìtínà ni ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa yóò tún wá tán sára wa láì sí àtúnṣe mbẹ̀. èéṣe kí ló dé. bàbá wa Maria rahimahullah bàbá tí bàbá wa dábọ̀rọ̀ nù hafizahullah tí wọ́n tara wọn jáde. gbogbo ń tẹ́lẹ̀ jẹ́ gbọ́ bá ṣe wọ́n lọ fi mọ́tò àwọn alájí àgbàdo wọn wá sọ́dọ̀ àwọn alájí àgbàdo. ìjọ wọn fi súnmọ́ra ni wọ́n sì fàǹdẹ́sẹ̀ yìí sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kéré àmì mi mo ní kámẹ́rà mi ẹni ó ní fọ́tò ní lọ́wọ́ sí àfi mi nìkan kódà jọ wọn ó lò lọ́dọ̀ wọn tó bẹ́ẹ̀ fi ṣe alimanaki èmi wọn wá bá wọ́n yà wọ́n gbogbo bí bàbá ti ń gbé búlọ́ọ̀kù bàbá wọn máa yíyà pẹ̀lú bàbá wa àbárígbèmọ̀ tí wọ́n wọnú foundation nínú kòtò ń bẹ̀ wọ́n tẹ́ búlọ́ọ̀kù kalẹ̀ fún wọn kí wọ́n lè fẹ́ kà láyà àwọn sọ̀tà nísìnyí. لماذا تبدأ الفتنة منا. àbáwá ṣe orí kí ló dé tó ti gbọ́dọ̀ wà ní mùsíbà ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa ní wàhálà ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa ní ìjàgbá ti bẹ̀rẹ̀ bí ìjàgbá bá dé wa ní ẹ̀pà fàbùrọ̀sákì wa ẹ̀pà fàbùgàníyè wa ẹ̀pà lájì àyà wa ẹ̀rí wọn bọ̀ wa àwọn ni wọ́n ṣàtúnṣe yìí wọ́n rà di sí ànábì tí wọ́n fi yanjú ẹ̀ fún wọn wọ́n sì ráyà kùránì tó wọn yẹn. àwa gan-an wá ní bá a gàdọ̀ sí wàhálà nù ayé báyìí. إلينا تنتهي من غير صلح. إلينا تنتهي من غير صلح. wàhálà ni ó sì tán parí sọ́dọ̀ wa kọ̀ wá ní sàtúnṣe bàbá wa pàdé ara wa àwọn lárúbáwò sì kàn bẹ́lẹ́ lórí kálukú. assalamu alaikum wàllá tọ́wọ́lá máa rọ àyínáka Allahu akbar irọ́ sí ni siyasa ni pẹ̀lú àjọ kan tí ọ̀dà la fi ń kíra wa assalamu alaikum bá o ti pẹ́ tá a ti rí yín tí à ń gbádùn yín ọlọ́run náà ẹ̀yin náà máa gbádùn ara yín bó ti rí ẹ̀yin náà máa gbádùn ara yín àdìẹ ọ̀gá rẹ̀ ọ̀dà ẹni tí ń wí ni pé ò ní gbádùn ara rẹ̀ tọ́lọ́run nìkan ni ó wà ní ẹni tí ń kí tọ́lọ́run fi yí àdúrà padà. كأنهم نسوا أمر الله بحبل الله واعتصموا جميعا بحبل الله واعتصموا جميعا. bẹ́ẹ̀ bá ti gba máìkì wọn ẹgbẹ́ gbà náà já okùn ọlọ́run mú jami'an lápapọ̀ wala tafarraqu ẹ má yapa o sáà tí ìyapa báyìí ṣẹṣẹ tiẹ̀ ṣe tèmi ò tí ì sí báyìí ṣé máa lọ tiẹ̀ kí n máa lọ tèmi ṣé kì í ṣẹlẹ̀ báyìí èèṣe àwọn àfa yìí ọlọ́nkọ́ wọlé àwọn àtàná tí wọn ò dọwọ́ ọlọ́nkọ́ wọlé àwọn ti jẹta tí wọn ò ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́nkọ́ wọlé àwọn ti jẹ ẹni tó gbé báwọn bá ti pọ̀ lọ́hùn lẹ́ẹ̀kan náà lọ́hùn dá wọn lóhùn ọlọ́run màsánú àwọn àfa àtúnyì yìí. العاملين بعلمهم. òun náà tún lè gárí rí bó ti jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ̀wọ́ bọ́lá wọn ọba ti tò ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ bùkí tí mo bùkí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí mo ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sẹ́ni tí mo ṣe fún tẹ́ ẹ nífẹ̀ẹ́ sẹ́ni mi ta lọ́rẹ́ ó ti parí bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ́wọ́ èmi ọlọ́run ló sì gbà. وكيل خطر على قلب محمد. àwọn obìnrin oṣù yorùbá ní Muhammad. wọ́n wá ní irú wúyẹ́ ń dààmú ọkàn ní Muhammad. ما يفعل الله بأمتي. gbogbo tó bẹ lọ́kàn lẹ́bi náà ni pé ìwọ ọlọ́run kí ló ṣe pẹ̀lú àwọn àjọ mi àwọn àjọ rẹ̀ náà ni o kí ló ṣe pẹ̀lú àwọn àlèhùnmá mi ìwọ ọlọ́run. فأوحى إلي يا محمد. فأوحى إليه الله يا محمد. ọlọ́run wa ránṣẹ́ ọlọ́run ní ìwọ nẹ́bí. إلى كم تقاسي كم لأمتي. ìwọ nẹ́bí èsì igbó gan ló tó kó bànújẹ́ àwọn àlèhùnmá mi igbó gan ló tó kó kó tí ò ní dààmú ọkàn rẹ mọ́. لا أخر
mú wọn jáde kó nu ayé. حتى أعطيتم درجة الأنبياء. àṣàwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run wà á ní mú ọ kó nu ayé tó mú ipò tí mo fáwọn ànábì Ọlọ́run ní pamọ́ náà. لأن درجة الأنبياء torí pé ipò àwọn ànábì Ọlọ́run wọn ni. نزول الملائكة عليهم. ẹni pé àwọn màláíkà Ọlọ́run sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn. بالوحي. wọ́n wá ń jíṣẹ́ fún wọn. والسلام مني. wọ́n bá sì ti ń dọ́dọ̀ wọn àlàáfíà mi Ọlọ́run sì ń tẹ̀lé wọn dọ́dọ̀ wọn. فكذلك أمتك. ìwà nẹ́bí má bàánú jẹ́ وكذلك أمتك gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yìí ṣe bẹ́ẹ̀ báwọn tiẹ̀ náà. تنزل عليهم الملائكة. àwọn ẹgbẹ́ wọn máa sọ sọ́dọ̀ tiwọn náà. وهو في ليلة القدر. ìjọ wọn bá wá sọ òun náà lóru Laylatul Qadri tá a wà nú ẹ̀ yìí ẹni tí a bá fi rojọ́ ẹni tí ò fi ṣàròyé ó lísìn ń gbọ́ kí ni pàtàkì tí ń bẹ fóònù Laylatul Qadri ó tẹ́tí ẹ̀ ẹni sàn gbọ́ kò fi tí gbọ̀ nǹkan mi Ọlọ́run èmi Ọlọ́run èmi ìdọ̀wọ́ rù ẹ̀yin lẹ̀ ìdọ̀wọ́ rù àbòsí ò sínú ọ́fíìsì èmi Ọlọ́run ọ̀dọ̀ yín ló wà nítorí èmi Ọlọ́run báyìí ti ní mo ṣe èmi ó ṣe é. من قام فيها لو يخاد رجاؤه. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà. وينال مغفرة على ذلاتي. وينال مغفرة على ذلاتي. kí ló dá àmọ́ ara rẹ sí òun rẹ̀ láti lè káàdì ìlà wà yìí máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ ni Ọlọ́run wọlé omi wọlé ìsinmi láàrin wa ní torí pé olùwọ́ Ọlọ́run wò máa dà ṣàánú mi Ọlọ́run jẹ́ ráwọn ọmọ mi tọ́jú Ọlọ́run dákun jẹ́ rí èmi kọ́ tán bí bá kọ́ tán èmi náà yàn jẹ́ ń gbé bẹ̀ jẹ́ mi mi ó gùn bẹ̀ Ọlọ́run ò rí jẹ́ bí mo ti fẹ́ jẹ́ ń rí jẹ Ọlọ́run ẹ̀wò gan ẹ̀rí ẹ̀wà mi Ọlọ́run ẹ̀wà àwọn mọ́tò ni bẹ́ẹ̀ ti rí ti ń lọ tírélà ni Haúsá ní wà láti bẹ́ẹ̀ ni ló ti rí pé wà sí ni wọ́n wà yìí sẹ́ni pé kò sí ẹjẹ́ àwọn eléré ibú tí wọ́n máa bọ̀ àtọ̀kẹ́kẹ́ ọdún ìgbàdé bẹ́ẹ̀ wèrè. برحمة مني والسلام مني. wọ́n máa sọ̀kalẹ̀ lọ́rọ̀ yìí wọ́n ti sọ̀kalẹ̀ dáàrin wọn báyìí wọ́n sọ̀kalẹ̀ birrahma pẹ̀lú àánú èmi Ọlọ́run pẹ̀lú àlàáfíà èmi Ọlọ́run. ويقول الله تعالى في ليلة القدر. Ọlọ́run máa sọ báyìí lóhùn Laylatul Qadri Ọlọ́run ti ń sọ báyìí òru yìí náà ni òun làwọn ń bẹ̀ kálukú yín dalé lẹ̀ tálọ́ mọ bílẹ̀ tó wà sí nísì Ọlọ́run nìkan ní bá wa wù nítorí kíni torí bá wa bá nàbí yọ Laylatul Qadri. يا جبريل الطائر. يا جبريل الطائر ويا ميكائيل الذاكر. Ọlọ́run Jibrilu àtàyò ìwọ́n tiẹ̀ ẹni mímọ́. ويا ميكائيل الذاكر. ìwọ Mikail Adakir ìwọ́n jẹ́ olùrántí mi Ọlọ́run. ويا إسرافيل الراكع. ìwọ Israfilu ṣé wọn lọ fà fèrè ní àdáyìdá ìwọ lọ fà fèrè gbogbo tó kù ẹkú ìjọ àlùkò àmọ́ dénú rìn fèrè ń bẹ òun ní ọ̀fà ẹkú gbogbo tí ń bẹ lórí ẹ lọ gbogbo ẹ ló ṣe wẹ́pù. ìwọ ń tiẹ̀ àrọ́yàkẹ́ ìwọ lẹ́yìn tí mo kọ́ pé ẹnì kan òrùkú òtún ọ. اختاروا من الملائكة أرحمهم. ẹ ń wo àfa wa kéwulé rè mo sì ti rí àbọ̀dé كولا mo ti rí òun náà. أدوبي أدبية. tọ àdúrà òbí àdàbíyà òun náà ń bẹ láàrin wa ní àwọn náà wá bá wa ya yọ tòní náà ni àwọn náà wá fúnra wọn wọ́n sì wá da yín lára yá ẹ̀yin jàmọ́ ọ̀dọ̀ yín mo ti wá fẹ́ béèrè sí ṣé kí wọ́n tó wá nú bí ìṣẹ́jú márùn ẹ fẹ́ bẹ́ẹ̀ kí wọ́n lè rí bisimilá.
وبركاته. ẹ sì dáhùn sára wọn. àbáyà yà wá jókòó. ní ìjókòó tèmi èmi ti ń gbádùn wá sí bàbá lọ ìmọ̀ òkè bóyá ká máa gbọ́ wá sí bàbá lọ ni ẹ bá ń pa wọ́rọ̀ lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. gbogbo ìwé olóyè tó wà níkàlẹ̀ tó mọ̀ pé ó ti ṣe kòńgẹ́ oríire ní òwúlẹ̀ látẹ̀lẹ̀ kálẹ̀ yìí bá ń pa wọ́rọ̀ pé Allahu Akbar. Allahu Akbar. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وليلة القدر ولولا ìkàlẹ̀ bàbá àgbàmọ̀ òlànà ṣéèbù àríbàǹkà ṣéèbù. olóyè tó fẹ́ jẹ èyí ọmọ bá ń pariwo ṣéèbù. bẹ́ẹ̀ bá a tún lè wí àràfọ́ ọdún tó ń bọ̀ ìyá àjọ ìwọlé pariwo ṣéèbù. àṣàyẹ̀ tó yẹ ká máa wá o káàtì ìmọ̀ wa gbọ́ wá sí olówó iyebíye lẹ́nu bàbá wa Mawlana Shehu Buhari ọmọ Musa orí bí wọ́n ti ń bẹ níjọ́pọ̀ bàbá Sókótó ní wàásì bàbá wa àgbà Mawlana Shehu Buhari níwọ̀ mí lára níwọ̀ mí lára níwọ̀ mí lára níwọ̀ mí lára àṣẹ gbogbo ìwọ tó wá síbí lóhùn èmi ló bá ẹ dúpẹ́ sọ pé alhamdulillah alhamdulillah. ọlọ́yẹ tó ń bẹ níjọ́ èkó lórí Laylatul Qadr bó bá máa rẹ lórí ìwé sọ pé alhamdulillah alhamdulillah. bàbá Shehu Buhari ọmọ Musa èyí tí mo fẹ́ fi kí bàbá wa ni pé ilé ayé là gbẹgbẹ kò jọjú bá ń pẹ̀gbẹ́ olófò àdìtẹ̀ ológbò ti dàda ayé bá kólógbò máa mi kàn ìrìn ológun lóògbò bàbá Buhari ọmọ Musa ọ̀pá yìí ò ní sinmi àmì ẹni fẹ́ kẹ́ ẹ̀kú akú ẹ bá ṣe àmì fún bàbá. bàbá mi ìyá tó kókó mo sọ pé ilé ayé lágbẹ́gẹ́ kò jọjú bá ń pẹ̀gbẹ́ bàbá mi ẹlẹ́kẹ́ olófò àdìtẹ̀ ológbò ti dàda ayé bá ẹnu owó àṣì olówó iyebíye tá à ń gbélé ní bàbá látàrọ̀ tá a ti débi. ìwọ́n ń dàbí kí wọ́n bá dákẹ́ ká máa gbọ́ wá sí lọ. bẹ́ẹ̀ bá délé láti lè ká níyì ní ìyíkúwì lè yẹn máa gbọ́. ẹ̀wọ́n bá ti ń gbọ́ wá sí olówó iyebíye lẹ́nu bàbá. bàbá ilé ayé lágbẹ́gẹ́ kò jọjú pẹ́ńpẹ́ gbé. olófò àdìtẹ̀ ológo ti dàgbà ayé bá ológo máa mi kàn ìlú ológun lólógo ọ̀tá bàbá Buhari ọmọ Musa ò ní sinmi àmì ẹni fẹ́ kẹ́ ẹ̀kú 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 bá ń ṣe àmì fún bàbá. mo wá sọ pé ẹni rí yìí ti ń yọnu bàbá ìyọnu ọlọ́run kò yọba ẹni rí yìí ti ń bínú ìbínú ọlọ́run kò yọba wọ́n láàrin ẹ̀kan ẹni tí ń gbé ìwà kódà sínú ayé bàbá ọmọ Musa ọlọ́run gbé ìdààmú bá bàbá tó ń gbà ó ní lọ́kàn pẹ̀lú tí lè má rí bá èyí ní sábàbí tó táyé òfin nígbà owó tọ́gẹ̀ ẹ̀bẹ̀ bá gbé ṣèbára ẹ̀ ní òfin bá ìwọ̀ta lórí bàbá Shehu Buhari bá ń sá lóko lákàbá tóbi ibà tún sẹ́ńdà tọ́ta fún ẹ̀gbà tó bá ẹ bá ń ṣe àmì ìyá wa. wọ́n wá sọ pé bá ń nàka sí bàbá gbogbo olóye tí ń bẹ́yà yín bá ń nàka sí bàbá ọlọ́run má pa àbá fún wa báyìí. ẹ̀rọ bá ti ń gbọ́ wá sí ti ń wò èmi bẹ́ẹ̀ máa ń gbọ́ àsìkò pàtí bàbá ń pèmí ẹ̀mí ẹ̀sìpẹ́tì ẹ̀ èmi ti ń gbọ́ wá sí bàbá lọ ẹ bá olóye bá ń nàka sí bàbá báyìí. ẹ mọ̀ wọ́n sọ ọgbẹ́ wa yìí náà jù dáná ẹ̀ làwọn mú lìgálì dùnà ṣé ìgbìyà ilé torí á gbogbo àwọn ọlọ́tẹ̀ bàbá
kí wọ́n di ọlọ́run jẹ wá. Ẹ fi ọlọ́run kí àyè ó mì. Ta ni ó tún kàn? Ẹ dẹ́pẹ̀lẹ́ ni ọba kan máa bọ̀ kíákíákíá abẹ́sàdúrà. زيان على سجود محمد ولو كان من قبل آدم مسجرا له سجدت كل الملائكة دعاء على وجهه نور النبي تكرما ولم يره إبليس ملعون ربه لذلك لما يسجد له فتكبر اللهم كيف أبا يا سامي دار لكم اللهم كيف أجابا لم يسوي أدبي أسامي بلا قلوب كيف شيخنا تاجول أدامي àwọn olóní sábà bí ọ̀rọ̀ wa Sheikhuna Kamali Dini àwọn ọ̀dọ́kọ̀ wa bá ti lè máa kọ́lọ́ má balẹ̀ bàbá jẹ́ àmì ọlọ́run kọ́lọ́ má balẹ̀ bàbá jẹ́ ilé ìmàlẹ́ lọ́nà ọ̀mádá kọ́lọ́ balẹ̀ bàbá jẹ́ ilé alájí àgbà lókè kéré àlùbáríkà fọmọ adélọ́dún àlùbáríkà fọmọ adélọ́dún kíkú má pa fáwọn àjìbọ̀ kárì àlùbáríkà fọmọ adélọ́dún. الله تعالى كيف هذا الصافي جمالا Sheikhina Ali Adabi Baba wa
yé wa sí ọlọ́mọta bá wa mú ọlá àlùbáríkà o. آمين ọlá Al-Qur'an al-Azim. آمين ọlá àlàyé àgbà náà ọlọ́run sí dáadáa fún yín. آمين ló ń fà yín lọ́wọ́ gòkè. آمين ọlá Al-Qur'an al-Azim. آمين ta ló tún kàn? أبو كولا àbọ̀dé káwọ́lá nìyẹn. ẹ ti mọ òun dáadáa. kọ́sítọ́mà dáadáa ni. ọlọ́run ó pẹ̀lú rẹ̀ insha Allah. bisimilayi máa dún. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo rò pé àwọn onígbó pọ̀ ní eré àbẹ̀wò. àwọn ọmọ tí wọ́n mú gbogbo ojú arábìnrin gàrí ni. Allahu akbar, Allahu akbar. وحاتم الرسول صدقي أتم المقدم النبي
bàbá wa ṣó yẹ̀yẹ́ á sọ pé tún àpadà sí ìlú àpadà sí ìgbà ọlọ́run ní dúró kẹ́yìn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ fi owó pa nẹ́bí ilé lára wa. Gbogbo ibi tẹ́ ẹ̀ ti mú ọlọ́run ní dúró kẹ́yìn. Ìdàlá àlíwọ́ láti lè pẹ̀lú bí yàrá sọ̀rọ̀ lága. Ìdàlá àlíwọ́ láti lè pẹ̀lú bí yàrá sọ̀rọ̀ lága. ẹlẹ́pàájá farabalẹ̀ ẹlẹ́pàájá farabalẹ̀ sẹ́ẹ̀rì pẹ́ẹ́nì kò ilé àlùbáríkà ẹlẹ́pàájá farabalẹ̀. ẹjá farabalẹ̀ àti wá lálẹ́ yìí náà níta àti torí ẹ̀ wá náà. Yàrá bí a ṣe wáyé àti wáṣọ.
dáadáa. ká gbọ́ ọ̀rọ̀ ṣókí lẹ́nu àáfàá wa Yàhàyà Sókótó. ẹ fẹ́ bẹ́ẹ̀ àbí ẹ fẹ́? wọ́n á gùn kínní ní ìsọ̀rọ̀ díẹ̀ mo fún ọ̀sẹ̀ yìí mẹ́wàá. ẹ̀já ní sallallahu alaihi wasallam. Gòkè báyìí, gòkè báyìí. ẹ̀já ní Allahu akbar. Allahu akbar. Gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. ẹ̀já ṣe bí ìgbà kọ́lọ̀ máa gbọ́ láyé rẹ̀. ẹ̀já ní Allahu akbar. ẹ̀já sọ pé la ilaha illallah. ẹ̀já kẹjá nílẹ̀. La ilaha illallah. ẹlẹ́kẹ̀. La ilaha illallah. Allahu akbar. adúpẹ́ fún Ọlọ́run. àti àwọn bàbá wa kú iṣẹ́. wọ́n ti ń ṣe é ti ṣáájú káwa tó dé ni. àtúnwádé náà bá wọn lẹ́nu iṣẹ́. àwa náà wá bá wọn lẹ́nu iṣẹ́ amúmi mímà látọ̀dọ̀ amúmi àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run o àláfíà ara gbogbo ìgbà àjíǹde ara gbogbo ìgbà àdìsíkì gbogbo ìgbà ọlọ́mọdé yìí àfa wálẹ̀ láéláé ọlá pẹ̀ sámi dáadáa. ní pẹ̀lú ìdúró mi báyìí ìgbà tí wọ́n ní kí n wí nǹkan kan mo wá rò pé kí n mo fẹ́ wí. èmi náà wá bí mo ti wà lánàá náà mo sì wà lónìí mo tún wá rìn nínú àlùbáríkà ni àmọ́ pẹ̀lú ìdúró mi níjòkó yìí ná pẹ̀lú àlùbáríkà àwọn àfáà wa pẹ̀lú nǹkan kan náà tí wọ́n ní wí èyí tí mo fẹ́ wí náà nǹkan kan náà ni ìjòkó yìí ná pẹ̀lú ìyọ̀ǹda bàbá 50,000. Owó ti dé, mo ti tọrọ owó. Wàláì ó ti sẹ́gàn. yásà àwọn kan ó ní màá tẹ̀ sí ẹ la. Bọ́ ọba ti jẹ́ àbá tọ́ba kéwùkọ̀ ọba ti ń dé lára rẹ̀ ó sì ní láárí àjẹpẹ́ wọn náà dọwọ́rú pẹ̀lú àbá rẹ̀ ni. ẹ̀yin jàmá ètí mo fẹ́ wí ni wípé bí ẹ bá tẹ̀lé àwọn ènìyàn lọ àbámọ̀ méjì náà ni nínú kí yẹn sàbámọ̀ àbámọ̀ dáadáa nígbà tí bẹ́ẹ̀ bá ti gbà tó bá kù. èmi ò kú o mo sì wá ń bẹ̀ Bẹ́ẹ̀ni. àmọ́ sàbámọ̀ bú àbámọ̀ dáadáa náà ni. sọlá Kí ó wí káwá gbọ́dọ̀ wí. العلم ليس بكثرة الرواية إنما العلم بالتقوى. gbogbo tí máa ń jẹ́ ọmọ kí ó wà fún àgbà Ṣéhù Tajul Adabi tí máa ń jẹ́ ọmọ kí ó wà lájí àgbà tí ń jẹ́ ọmọ kí ó bàbá ń wà sí àgbáyé tí ń jẹ́ ọmọ kí ó wà fún àwọn alájí kò bí wọ́n ti tọrọ àlùbáríkà fún wa àlùbáríkà náà lọ́mọdé ó kù. ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ó dúró bí mo ṣe dúró wájú àwọn afáwa yìí ó wá jẹ́nu àwọn tàbíìn ìwọ̀n yìí nínú àwọn tàbíìn nínú àwọn tí ò bá nẹ́bì tó ṣe kó bá wọn tó bá nẹ́bì ọkùnrin kan wá yìn ó yẹ tó báyìí ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ gbá ẹ̀tọ́ àwò ọkùnrin tí wọ́n yìn ó wá sọ fún ẹni tí yìn pé kí ló dé tó yìn mí so bá mi ṣe rí ni ajarabtani fil gadobi
أرأيتني حليما so ti tẹ́sì mi wò níbi ìbínú wa rí kó sùúrù ní mi أجربتني في السفر so bá mi ṣe ìrìn àjò rí فوجدتني حسن الخلق ó wá bá mi pẹ́yàn dáadáa ní mi ọ̀pọ̀lọpọ̀ ní àjò láti bá bàbá wa ṣe torí ìlẹ́lẹ̀ àti torí òkè ó lẹ́lẹ̀ kẹta ǹjẹ́ o bá mi lò rí níbi àmánà أجربتني في الأمانة فوجدتني أمينا so ti bá mi ṣe rí kó fi nǹkan sí mi lọ́dọ̀ kó wá bá mi bí ha ẹni tó lámàánà púpọ̀ ní mi ẹni wọn ní là ìbá yín ṣe rí ìbá yín ṣe rí àjò rí èmi èso ọmọ kéwù yín ìfi nǹkan pamọ́ sí yín lọ́dọ̀ rí ó ní kí ló ń tó wáyé mi ó ní wáyà ó gbádùn ni kò tó fẹ́ nìkan tí ò bá yẹn lò ní kó mọ wá yìí ó tọ̀ ní ìgbà pé ń bà lórí gbogbo ń tá a bá rí gbà fún àwa bó ti rí náà nìyẹn àmọ́ tí mo fẹ́ wí gbólóhùn kan náà ni àwọn ni wọ́n sì ní gbólóhùn náà fún àwọn ọlọ́jẹ́ aljami salamun ala shaykhi salamun li ahlihi salamun ala shaykhi salamun li ahlihi salamun ala tilmizi fil ilmi daygamu salamun ala fil ilmi salamun ala tilmizi fil ilmi daygamu àwọn ni wọ́n lórí náà nígbà tí bàbá wọn wá sí àgbáyé kú ọ̀rọ̀ kọ́ wà lásìkò wọn lọ wọ́n ní salamu ala shaykhi èmi náà wá dá padà salamu ala shaykhi àmì ọlọ́run kó máa bá àfa mi. salamun li ahlihi àfa tó na sí jáko láì ṣe jálàbí nígbà jálù àfa tó na sí jáko láì ṣe jálàbí láì ṣe fọwọ́ náà ẹ wo bẹ́rẹ̀ ti pọ̀ ẹlòmíì èrò pọ̀ tó báyìí ìsì ń jà dúró ìsì ń sọ gbogbo tí ń bẹ́ẹ̀ nù kún lòún fẹ́ sọ ayé wa ní ẹ̀fílẹ̀ ẹ̀jọ́ wí bó bá ti wí tán ẹnu kíkùn rẹ̀ fàyà ni. salamu ala shaykhi ìkí ọlọ́run kó máa bá a fà wá salamu li ahlihi àwọn ènìyàn kọ́ ìkí ọlọ́run kó máa bá wọn ìyàwó ọmọ àti gbogbo fámìlì salamu ala tilmizi fil ilmi daygamu salamu ala tilmizi fil ilmi daygamu. ìta kẹlẹ́dọ̀ wọn ni wọ́n ní tí wọ́n ń pè ní daygamu òun náà ní kìnìún salamu ala tilmizi èmi àfọlọ́jẹ àfọwọ́ àgbàgàkà ajẹ́tùmọ̀bí méjì dájí gbogbo wa lápapọ̀ salamu ala tilmizi fil ilmi daygamu salamu ala tilmizi fil ilmi daygamu. ọlọ́wọ́ èyí tẹ̀mí ṣe yìí sábàbà pé mo bá yín lò. alhamdulillah tó bá ṣe pé ká tẹ̀lé yín lòdì tó bá ṣe pé ká rówó ni. bàbá àsìkò tá a máa ń rí owó jù lásìkò Ramadan insha Allah tó bá wá ṣe pé tówó ni kò yẹ kí n kó lákàtà yín bàbá torí àsìkò kò kó gẹ́gẹ́gẹ́gẹ́ ni ọlọ́wọ́ má jẹ́ ṣiṣẹ́ láéláé má jẹ́ ẹ̀sìn mu láéláé àlétò ọlọ́wọ́ bá ti tó ní tó dùn má mi jù ní pé mo bá yín lò ẹnìkan sọ jẹ́ ìdíkẹ́ àwọn yàyà adúlẹ̀dẹ̀ náà ni wọ́n ti wá wà mo ní ó ti pẹ́ bá sọ bẹ́ẹ̀ o 20 ni o 20 àmọ́ tí mo dúpẹ́ nígbà ọlọ́wọ́ kò jẹ́ ìṣiṣẹ́ ọlọ́wọ́ gbogbo ẹ̀yin ya wa lápapọ̀ kò máa ń sọ lápapọ̀ ọlọ́kọ̀ gbàdúrà wa gbogbo olólùfẹ́ bàbá ọlọ́kọ̀ gbàdúrà wa bàbá rẹ ẹlẹ́kẹ́ ọlọ́kọ̀ bá wa kún yín ọ̀la yìí tóbi ọlọ́run ọ̀la ámì mẹ́ta kó hó dáadáa. akramakallah jama ẹ bá ń fẹ́ alhamdulillah.
rabbil alamin. ẹni ọlọ́run bá sọ̀rọ̀ ẹ fún bó ti wù kọ́ máa kó tó wílẹ̀ ẹ̀ka sí. a fẹ́ ṣàdúrà àsìkò náà láwàá yìí àmọ́ ká tó ṣàdúrà bá a ti ṣe ẹ̀jẹ̀ a ṣe gbogbo ẹni ọba mà pé òun náà tọ́ sálága gbogbo àwọn olówó dá ìyẹn lága wọ́n ti sá lọ múra gbogbo àwọn sínétọ̀ láti ẹ̀ wá kọ́ra ní ọ̀rọ̀ yẹn wá wọ́n ti ọ̀ lọ́rú múra àwọn náà àwọn àṣàlága ara wa lálẹ́ níbi tó kórè láti lè kárí kò sì sáà wá ń fọ́ọ̀sì èèyàn bẹ́ẹ̀ tí í ṣe láti jọ́ tí Ramadan àti ilé ríhùn náà láti wọ́n ṣe lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣe mo fi ń jẹ alága ọkùnrin alága obìnrin kálukọ́ máa wá jáde wá bẹ́ẹ̀ tí máa wá ní ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ máa wá ní bisimilá. wọ́n ṣe pẹ̀lẹ́ nígbà tó wá ní ẹlẹ́rìí burúkú ni yìí. òun lé lẹ́tọ̀ọ́ kárí ni ẹ̀yìn barabalẹ̀ ẹ̀yìn ṣe bí bàtà ẹja wọlé yìí gbé la. kí ni tọ́jú ojú bí atẹ́gùn gbórí ìjọba ṣe yéé bẹ́ẹ̀ bá ti mú kí ni yóò sì tẹ́lẹ̀ mú mọ́ ẹbí ọmọdé àwọn yìí ẹ farabalẹ̀ àti àwọn pàtó wọ́lá wà yìí lẹ́lẹ́kùn kárí ìlà wà yìí nígbà tí èmi pé ìyá rẹ̀ ṣe pèlè ọ̀ alájì ẹlẹ́gẹ́ wọ́n ní ìjòkó lẹ́lẹ́kùn kárí ìlà lẹ́yìn àwọn 5,000 làwọn mú ọ́lá lẹ́yìn Danjuma 40,000 naira ọlọ́wọ̀n ní palẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ máa jáde wá ní bisimilá. ẹ bá yan tí àkànmẹ́ ok ẹ má bọ̀ wá. ọlọ́run ti gbọ́ lágbàtọ́ ìtì gòkè ó tún gòkè jù bẹ́ẹ̀ lọ ó tún dispa jù bẹ́ẹ̀ lọ fọkàbalẹ̀ yóò tún jù báwọn lọ. a sì ń là òun náà ní 2,000 gbogbo bẹ́ẹ̀ tí máa jáde wá ẹ̀ máa jáde wá alága àǹdí alága. ẹgbẹ́ ọlọ́run dáadáa ọkùnrin pupa yìí ọlọ́run mọ́sà wọlé alẹ́ yìí àti gbogbo ẹ̀yin tẹ́ wá ìyàwó òun bẹ́ẹ̀ nù ọlọ́run jọ sọ dáadáa. ọlọ́run kọ́ wọlé àti ẹ̀rì gbogbo ẹni tó di wọ́n ti tẹ̀sínú má jẹ́ wọ́n sáré ẹ̀jẹ̀ má jẹ́ wọ́n sáré ọlọ́run ṣàánú rẹ̀. bàbá wa ayé gba jẹ́jẹ́ bàbá nítorí yàtọ̀ sí ìta àwọn amúwá o 2,000 àwọn amúwá lálẹ́ yìí ọlọ́run ọmọkùnrin lásìkò àfàwọn sàrùmí 2,000 naira mo ti di sí àṣìlá 2,000 naira. Beat them. They are very stupid. Beat them. Ẹ̀rí ìbú ọmọ bọ́ọ̀lù wọn. Àwọn kílódé. Wá sílẹ̀ wá. Ẹni wàá lè bí wèrè. Ẹ̀rí ìbú gbogbo. Òun láti lè gádìí ìlà wà yìí. Kálukú wá ṣàdúrà. Ẹni wàá lè bí. Ṣé wèrè bí ẹni láti?
gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá farabalẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe mọ́nàmọ́ná sójà ò ní nàyà. lágbára ọlọ́run ó ti ṣe bẹ́ẹ̀ insha Allah. bàbá wa ṣé àmà àná wa mọ́ṣáláṣí wa lọ bàbá wa gbé nìyí ọlọ́run sọ̀rọ̀ àbúrò láti rí bàbá nù. gbogbo jama mọ́ṣáláṣí wa ní community ààrẹ Rasul ọlọ́run sọ̀rọ̀ àbúrò láti rí. community wa lọ ọlọ́run sọ̀rọ̀ àbúrò àbúrò 2000. bàbá tó wọ́n gbogbo bàbá àgbẹ̀tì Alhaji Abdulateef bàbá Salim Alhaji Wasabu di fún iṣẹ́ ojú ẹkún làbẹ́ẹ̀ni mọ́ṣáláṣí mi lò ní gbogbo yín pátá lọ́wọ́ kò lẹ́sìn rí. ẹ̀rọ ọlọ́run tó ní ìyá àwọn ọmọ lórí ààrẹ yìí ọlọ́run àdúrà tá a ṣe lálẹ́ yìí ọlọ́mọṣà gbé àwọn òde dáadáa. bàbá wa ayé nígbà ayé lọ ayẹyẹ wọn lórí àwọn táwọn jọ ń wá òun náà ní 2000 ní. ẹ dàpọ̀ àwọn èèyàn wọn lóyìn nígbà wọn ò ṣe kankan sódà kan ọ̀rọ̀ lọ wa àwọn èèyàn wọn wà lọ́wọ́ ni nígbà wọn ò gbé kankan wọn dúró wọn ọ̀rọ̀ náà wọn wá gbọ́ ló bá lè tó báyìí wọn ní mọ́kò ń dòrò lẹ́yìn ọlọ́run àwọn ló tún kán kí wọ́n máa gba olóṣù ó sì máa ṣe sọ́ọ̀lù. èyí ìjẹ́bọ̀dá bá àti ìdákẹ́ wa jẹ́jẹ́ yìí. a lọ bí àdúrà díẹ̀díẹ̀. alájẹ àṣẹlá onímọ̀ká bàbá tó bí wọn lọ́mọ tàbá tọ́ba mú sí rọrùn. ọlọ́run sì bẹ́ẹ̀ fún wa ṣẹlá. Inshallah. àfa wa ńláńlá àfa wa tọmọ kí wúlò kí wọn kọ́mọlẹ̀ ọlọ́run àjẹ́ àgbà ọlọ́run àfa àgbà yóò ní wọlé. ọlọ́run ọ̀fà lọ́wọ́ sókè dùgbò sí wàyí lọ. ẹ̀rọ bá sáámi ní àmọ́. ọ̀fọ̀lọ́gbọ̀ yìí ẹ tọ́jú fóònù yìí dáadáa ẹ dákun ẹ tọ́jú fóònù yìí dáadáa ẹ dákun ẹ jòkó lórí masíìnì yìí akọ̀ ní ìlálẹ́ yìí o wọ́n tún yọ táyà náà o ọlọ́run jọ dáa fún yín o ẹ jòkó lórí nǹkan yín ni láti àwọn yọ táyà nìkan ẹ dákun torí ọlọ́run nígbà yẹn wá gbọ́ wá sí tí mo sì padà lọ́wọ́ tí ń wá yọ táyà ọwọ́ ló ṣe rire láyé àti jáde kìámà ọlọ́run bá ń fa kò lè kan ọ́ àdúgbò ìjòkó lórí nǹkan ẹ̀ o bó sì ta gbogbo ẹ̀ náà kò sí ní tí èsì òun rà nù ní lọ ní ọmọ kìíní. tó ẹjọ́ gbogbo wọn dà ní yàtọ̀ àǹbá ń fẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ afẹ́ bẹ̀rẹ̀ àdúrà nígbà wá sí kẹ̀kẹ́ la wá fẹ́ bẹ̀rẹ̀. aláàjì wa dájú wa lágbára ọlọ́run gbogbo ibi tí wọ́n ọlọ́run bọ̀ ọ̀họ́ atẹnìkọ̀ọ̀kan yín tẹ́ jáde wá ní ẹ̀wù jọ́kẹ́ tí ń jáde bọ̀ láti Ramadan àdé ní bẹ́ẹ̀ tí jáde wá lẹ́nu rẹ̀ wọ́n bá yín bẹ ọlọ́run ọlá lẹ́yìn ẹ̀ ní pàdánù yòókù yìí ìyàwó àlẹ́ arọ́ rẹ̀ rùn ní àwọn ọmọ yóò lálù baríkà alátàrí 2000 fọkàbalẹ̀ gbogbo ẹ̀yin bọ̀máìlọ̀ ẹ̀ ní pẹ̀lú ẹ̀ máa lékún sí ni ẹlẹ́sìn àlùbáríkà ni ó sì máa wọ̀ yìí ọ̀dàdà ilaha illallah tó ẹ̀ dàníyàn nípa wá sí ẹlẹ́yìn ni wọ́n bẹ̀rẹ̀ ìgbà lójó dàníyàn tiẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run bẹ láàrin wa kùránù ló sọ bẹ́ẹ̀ wọ́n bẹ láàrin wa bámú báyìí dàníyàn bó ti fẹ́ kórí àwọn tí ń dá fún lọ́wọ́ báyìí ní ọmọ Ìlọrin dákun ọlọ́run má jà wọn bọ́. Àmín. àwọn tí ń jẹ́ ọ̀gá nínú ọmọ Ìlọrin dákun ọlọ́run má rí wọn bọ́. Àmín. gbogbo àwọn lọ́yà wa tọ́jú ọmọ Ìlọrin ẹjọ́ tí ó mú wọn dẹ́wọ̀n fún ara wọn ọlọ́mọdé wọn gbà. Àmín. ẹjọ́ tí ó mú ẹ̀mí wọn kúrò láyé ọlọ́mọdé wọn gbà. Àmín. gbogbo àwọn adájọ́ wa dákun ọlọ́mọ sàkọ́wọ́ ṣàánú yín. Àmín. gómìnà wa ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀. Àmín. dákun ọlọ́run ó ru ẹrù yìí ọlọ́run tí ó sí yá dáadáa. Àmín. ọlọ́run tí ó sọ dáadáa. Àmín. òun ló kọ́ ọ lọ́wọ́ báyìí ó kó kọ́ra sí ìdání ọlọ́mọsà tí ó gbé wa kábi tó dáa. Àmín. bọ́lá wọn ti ṣe ni. Àmín.
ọlọ́run yóò ní bàbá àwọn àti ìyá àwọn bẹ́ẹ̀ kí á máa ọlọ́run kọ́ wọlé òwe bó ti ṣe pàtàkì tó ọlọ́mọ tàbá wù yá fi wọn. gbogbo wọn náà dálé kúrẹ́ kí á máa ọlọ́run bá yá fi wọn. ẹni bá lè kúrẹ́ òun nìkan ni kò ní àmín. kárìkọ wá dà níyà afẹ́ bẹ̀rẹ̀ àdúrà báyìí. ọlọ́run àníyàn tiwa ni pé àlékún kẹ́ àlékún gẹ̀ bàbá sífà ní Muhammad sallallahu alaihi wasallam bàbá sífà wọn sàhábà gbogbo àwọn muhajiru náà àwọn ansar àwọn tó bá nẹ́bí sẹ́jì yà lórí bí islam ti wà rọrùn fún wa lónìí ọlọ́run bá wa sàlékún kẹ́jẹ́ fún ọlọ́run bá wa kí àfa àgbà wọ́n sùn lábẹ́ òkúta bá bọ́n wọlé yìí la ọlọ́run bá wa kí àfa wọ́n sì balẹ̀ àfa jẹ́ bá wa kí àfa wa dàbí àgbà wọ́n sì balẹ̀ wọn jẹ́ ọlọ́run bá wa kí wọn wá sí àgbáyé wọ́n sì balẹ̀ wọn jẹ́ báwa kí àwọn alágége bàbá alágbàjì ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ bàbá basaru ládàgbà bàbá wa mahia àfa bùbé àfa àtàntàmá bàbá wa jọ́ngọ́lọ̀ bàbá wa oníwúrìdì àfọ̀ nǹkan àfọ̀ náwù àfa káàtìdì wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ gbà bẹ̀lgọ́rẹ̀ ìkókóró gbogbo àwọn ẹni ọlọ́run bàbá wa àgbáyé ìdòmà wàlíyé ọlọ́run ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àwọn òkú tiwa náà nídìí ìyá nídìí bàbá bàbá ni ìyá ni ẹ̀gbọ́n ni àbúrò ni alámúlétì ni alájọsọ ni alákọ̀ọ́létìra wọn ni alábàárìn ni tí wọ́n bẹ wájú wọn lọ́hùn wọ́n bẹ ní tẹ́nísì tí gbogbo wọn dákẹ́ lọ gbáà àwọn náà bọ̀ wá bá yín jọ kan ọlọ́mọ ti jẹ́ ọyá ọlọ́mọ akẹ́ gbogbo wọn ọlọ́mọ àdọ̀ wọn ẹ̀ dàníyàn. ẹ̀rọ ọlọ́run ọlọ́run wá ọmọ àwọn abẹ̀wọ̀ ọlọ́run ọlọ́ alẹ́ yìí mọ́kùn lọ́mọ lásán ọmọ àlùbáríkà ní kọ́lọ́ wọ́n bùn ẹ̀yin tẹ́ bá sáré àlùbáríkà ní kọ́lọ́ làwọn ọmọ náà ọlọ́run ó sì so ń bàbá ọlọ́run ó so igi àlùbáríkà àfa àwọn sheikh tọ́mọ akéwúlò ọlọ́run kẹ́ yàtọ̀ bí ọlọ́run kẹ́ bàbá yín àtìyàwó yín ọlọ́run kẹ́ ọ̀làlá ilaha illallah ẹlẹ́kùn ìjà ní ẹ̀jẹ̀ wọn gbogbo àwọn ọmọ ìyàwó alátàlápá bẹ́ẹ̀ bá ń darí lọ ẹ̀ ní jáàmù ẹ̀yẹ́ ọmọ ìyàwó alátọ̀tẹ́ ọdọọdún ní báwọn bẹ́ẹ̀ bá ń darí lọ lé ẹ̀ ní pàdé àwọn ajínigbé àwọn tá a sáámi fún yín náà wọn ní wọlé wá gbé wa ẹni wa mọ tó ń gbè kí dábà orí àmì dàpọ̀ ọdún wọ́n fi wá hàn ọmọdé wọn jí àgbẹ̀ tọmọtọmọ táyà gbogbo ẹ̀yàn ọ̀dà aláàní ṣoṣo kiri nǹkan gbogbo bí kálukú ti wáyìn fún ilé lábìlì gánírì yìí wọ́n bá yín bẹ ọlọ́run abúntò ẹ̀fínlẹ̀ ní délé bá gbogbo àwọn ìyàwó wa ọlọ́ba tọ́jú wọn ọjà àrètọ́ ọ̀dà fọ́nkálukú wọn ọlọ́ba fàlùbáríkà sí àlọ́ àbọ̀ wọn ọlọ́ba fàlùbáríkà sí ọ̀làlá ilaha illallah ẹ̀dàníyà ọlọ́run gbé gáǹdì sẹ́nà ọ̀làlá ilaha illallah ẹ̀dàníyà ntọ́ bá fẹ́ ni ó tọrọ ntọ́ bá fẹ́ dákun tọrọ ẹ̀ dájú kọ́ ọlọ́run ọba rẹ tọrọ ntọ́ fẹ́ ọlọ́run mọ́bùn alọ́mọ jágbájágbá ọlọ́run mọ́bùn alọ́mọ rédèrèdè ọlọ́run mọ́bùn alọ́mọ ránwúnránwún ọmọ tí ó wà láàrin ìlú dídá gbọ́mọ pé ta ló wá lẹ́yìn eléré ibú ọmọ wọn yìí ọlọ́run má jẹ́ ọyá dọ̀ wa. la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam. gbogbo àwọn ọmọ wa ti ń kéwú ọlọ́run ìmọ̀ àlùbáríkà lọ́wọ́ ogun yìí. gbogbo ẹ̀yọ́ ọmọ wa tẹ́ ń kàwé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ yẹn ọlọ́run fún àlùbáríkà sí fún wa. oníṣẹ́ owó nú ẹ̀yọ́ ọmọ wa ọlọ́run fún àlùbáríkà sí fún wa. oníṣòwò nú ẹ̀yọ́ ọmọ wa ọlọ́run fún àlùbáríkà sí fún wa. ẹ̀yin àgbẹ̀ tẹ́ ń bẹ̀rẹ̀ àríwá ọlọ́run fún àlùbáríkà sókè. la ilaha illallah ẹ̀jẹ̀ dàníyà ẹ̀dàníyà ẹ̀dàpọ̀yìn tẹ́ ma mú tẹ́sí báyìí lọ́wọ́ ẹ̀tì náà a pè ọlọ́run òun náà ló ní ẹ̀pẹ̀ ní kí n dá yín lóhùn ẹni ọba bàbújẹ́ wáyà yìí dálé yìí ọ̀pọ̀ bàbújẹ́ mọ́ra ó ní káì ní ìgbọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kárí yìí ọlọ́wọ́ sọ ní dùnú ẹni ọba nira wáyìí dálé yìí a ìnira yìí ò ní dá
lè lábìlì kárìrì ìnira rẹ náà ọlọ́wọ́ sọ nílẹ̀ kù. ọ̀là la ilaha illallah. ọlọ́run àfìlọ́rin lé ọlọ́wọ́ ẹ̀dá kùnà máa wù àwọn ọmọ àwọn ẹ̀yẹ sábà dání àti báwọn ti fẹ́ lu ayé wọn ni wọ́n ẹ̀ máa wò wọ́n báwọn ti fẹ́ lu ayé wọn nù. ọlọ́run àfìlọ́rin lé ọlọ́wọ́ má bà lọ́rin jẹ́ má fọ́ Ìlọrin má tú Ìlọrin ìlú ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ ti wá yìí ọlọ́run má bàjẹ́ ọlọ́run má tú ọlọ́run má fọ́ àfi Kwara State àìléwọ̀ ọlọ́run lọ́wọ́ bá wa mójútó orílẹ̀-èdè Nàìjíríà káfàtà àwa fi léwọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run má fi yàn bá wa jà má fi kú bá wa jà má bá ìsàn bá wa jà má bá gbogbo bá wa jà tó fi yàn bá wa jà lápọ̀lọ́ má kọjú ara wa síra wa bá jà àmàlẹ́ ní sáámi àdúrà ẹ̀já mú tẹ̀síbà ẹ̀rọ lọ́n torí kọ́lọ́ wọ́n sínú fún ọlẹ́yìn tẹ̀sí àmì ní ọlọ́wọ́ sínú fún ẹ̀já parọ́kọ̀ yá Allah yá Allah yá Allah yá Allah yá gbogbo ẹni tí ń bẹ nínú oyún lọ́wọ́ báyìí wọ́n sábà wà bùn wọn lọ́mọ arígbó. ẹni ọjọ́ gbèsè láàrin wa yìí ọlọ́run bá wa sàn. ìdáwọ̀ náà jẹra wa ọlọ́run jẹ́ àrí sàn. ẹ̀dàníyà ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹ́sẹ̀ wọ́n jẹ́ adámọ̀ ìkàlẹ̀ wọ́n jẹ́ adámọ̀ ìkàlẹ̀ fún wa. wọ́n jẹ́ òsì déédéé wa wọ́n jẹ́ àárín náà yìí sí wọ́n jáde kọ́.
kọ̀ wọlé mọ́ ni àárí mọ́ ni àmọ́ bí ọlọ́ ọdún karùn-ún ni ọlọ́mọdé ọ̀sẹ̀rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Jẹ́mi wọ́n kù dáadáa ọlọ́run. Gbogbo bẹ́mi ẹnì kọ̀ọ̀kan wọ́n bá ti gùn tó ọlọ́mọdé ọlá wà láàfíà. Àwọn àyà wa tí wọ́n ń bẹ lọ́wọ́ ọlọ́run bá wa tú wọn lẹ̀. Àwọn àyà wa tí wọ́n ń bẹ lórí bẹ́ẹ̀dì àìsàn ọlọ́run bá wa gbé wọn dé. Àwọn tá a tọrọ fún ọmọ wa dá wa náà dùbúlẹ̀ àìsàn ọlọ́run. Òun ti ń bẹ lára kálukú kọ̀ọ̀kan sọ kọ̀ọ̀kan rọ́jú ọlọ́run bá wa gbọ̀n dànù. Ẹ dàníyàn. Lápapọ̀ náà tún ní Ya Rahman, 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 Ya òun náà fún ìjòkó alẹ́ yìí ní 20,000 naira. ṣé 1,000 wá gbogbo ẹ̀rọ ọ̀hún ti gbọ́ ṣá àdá gbogbo ẹ̀rọ ọ̀hún ti gbọ́. ẹni tó kù tá a tún ṣe nísìn ẹ tún dà níyà ọlọ́run gbogbo àwọn opó ọmọ wọn ìníláárí lèlè yóò máa pọ̀ sí wọn láà wọ́n sá bẹ́ẹ̀ náà ni wọ́n gbà wọ̀ yìí dé wọ́n sá gbà ní tí wọ́n fẹ́ jẹ wọn ò rí jẹ àwẹ̀ sì di dandan wọ́n gbà gbogbo ẹ̀yin opó yáyá ọlọ́wọ́ sọ àwọn ọmọ yín nìyà. Àmín. Yóò sì fi yín láyà balẹ̀. Àmín. Níta wàá pè é fẹ́ yá hayyu 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 يا حي 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 يا حي
يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي يا حي ادعو لك في ادعو لك في يا قيوم 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 ọlọ́run nìkan ní jẹ́ wà yá qayyum yá qayyum yá qayyum alẹ́ lómi ta níbẹ̀ àfọlọ́run ọ̀rọ̀ rẹ ò rí bó ti fẹ́ ọ̀rọ̀ gbọ́dá ọlọ́run náà ló pè ọ̀rọ̀ rẹ ò jọra wọn ọ̀rọ̀ gbọ́dá ọlọ́run náà ló pè ọ̀rọ̀ rẹ ò rí bó ti fẹ́ ọ̀rọ̀ gbọ́dá ọ̀fọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀sẹ̀ dúdú ọ̀rọ̀ ọlọ́run ọ̀ọ́kà wẹ́wẹ́wẹ́wẹ́ ọmọ ọgbọ̀n ọdún ni ọ́ ń bí à ń wẹsẹ̀ tó ọ̀bá mú tẹ̀sùn bá àkọ́kọ́ ọlọ́run kọ́ ọ máa kírun wá.